bí alákàrà ò ká dandan ni kí agbada ẹ̀ ká torí ọmọ tó ní tóun bá dàgbà irin lòun ọmọ pa fáwọn òbí òun jẹ nígbà tí ó bá ti lówó adìẹ ńlá ti mọ̀ bá a ti ń bá a bọ̀ látẹ̀yìnwá ń kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́ lórí ìpín ìràwọ̀ tí kò wá yàn látòde ọ̀run wá ní báyìí ẹ jẹ́ á tẹ̀ wájú lórí ìwà àti ìṣe àwọn ọmọ tí wọ́n bí ní Leo July 23 sí August 22 ẹ mọ́ bá wa ká lọ. Ara ìpín ìràwọ̀ àwọn ọmọ yìí ni pé wọn yóò jẹ́ onínú fùfù ọmọ àti pé wọ́n tètè máa ń rí ẹ̀sùn kà sí ènìyàn lẹ́sẹ̀. Ohun kékeré ni yóò máa bí wọn nínú ṣùgbọ́n ọ̀rọ̀ kì í pẹ́ tán nínú wọn. Ènìyàn tí yóò dé ipò gíga àti ipò ọlá ni wọ́n túmọ̀ sí pé olóríire pọ̀ nínú wọn rẹpẹtẹ. Ohun gbogbo tí Olódùmarè fi ṣẹ̀dá wọn ló níye lórí jùlọ. Wọ́n sábà máa ń jẹ́ ènìyàn pàtàkì níbi gbogbo. A fún wọn ní agbára wọ́n sì jẹ́ alárìíyá ènìyàn. Wọ́n fẹ́ràn aṣọ aláràǹbarà tàbí aṣọ tó níye lórí láti máa lò. Ìwà àti ìṣe wọn máa ń tan ìmọ́lẹ̀ fún àwọn ẹlòmíràn. Wọ́n sì máa ń mú ayọ̀ àti ìdùnnú bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níbi tí wọ́n bá dé. Wọ́n jẹ́ ènìyàn tí a ó máa kà sí pàtàkì níbi tí wọ́n bá ń lọ. Ògo tí Ọlọ́run fún wọn ó máa ń sábà bò ti àwọn ẹlẹgbẹ́ wọn mọ́lẹ̀. Àwọn ènìyàn wọ̀nyí yóò máa ní owó àti ọrọ̀ púpọ̀ lọ́jọ́ ayé wọn. Àwọn ọmọ tí a bí ní Leo wọ́n sábà máa ń ní ọ̀rẹ́ rẹpẹtẹ ṣùgbọ́n wọ́n ní ẹ̀mí ìjọra ẹni lójú. Wọ́n fẹ́ràn ìnákúnà pàápàá tí owó bá dé ọwọ́ wọn. Bákan náà ni wọ́n fẹ́ràn iṣẹ́ agbára púpọ̀ láti máa ṣe. Tí ẹ bá ṣàkíyèsí wọn, wọn kì í sábà ṣe àárẹ̀ ṣùgbọ́n àárẹ̀ wọn a máa le púpọ̀ ó sì máa ń bani lẹ́rù gidigidi nítorí wọn kì í jẹun tí wọ́n bá ń ṣàárẹ̀. Wọn yóò tètè lówó nígbà èwe wọn. Alárìíyá àti aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni wọ́n. Ìwà àṣekárími tí wọ́n máa ń ṣe ó máa ń fa ọ̀tá fún wọn ṣùgbọ́n nígbà mìíràn wọn a máa sọ̀rọ̀ tàbí hùwà bí ọmọdé. Ìrísí wọn dàbí ọba tàbí ènìyàn pàtàkì níbikíbi tí wọ́n bá lọ. Wọ́n fẹ́ràn láti máa bá ènìyàn ṣe àwàdà tàbí ṣe ẹ̀fẹ̀ títí di ọjọ́ ogbó wọn. Wọ́n máa ń sábà ní ọmọ ọkùnrin lákọ̀ọ́bí. Bákan náà ni wọ́n máa ń gbẹ́kẹ̀lé ènìyàn púpọ̀. Àwọn oògùn dúdú kò bá wọn lára mu rárá àti rárá. Èyí lòdì sí ìràwọ̀ tí wọ́n gbé wá látòde ọ̀run. Wọn yóò jẹ́ ẹni tí ó ní àpọ́n àti ìtara láti ṣe ohun gbogbo. Àwọn ọ̀rẹ́ wọn yóò mọ gbádùn wọn nítorí ẹni tí ó lawọ́ ni wọ́n. Ohun èlò olówó gegere ni ó máa ń wù wọ́n láti lò. A dá wọn gẹ́gẹ́ bí olórí nítorí náà wọn kì í fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn. Wọ́n jẹ́ ẹni tí àwọn ènìyàn máa ń bu ọlá àti ọ̀wọ̀ fún. Bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọmọ tó, wọn kì í sábà bímọ púpọ̀. Bákan náà wọ́n ní ẹ̀mí ìsìn gidigidi. Àwọn ọmọ tí a bí ní àsìkò yìí wọn a fẹ́ máa mọ̀ nípa ohun ìjìnlẹ̀ tàbí nípa ohun àṣírí. Wọ́n fẹ́ràn láti máa bá àwọn ènìyàn ṣeré. Bákan náà ni wọ́n kórìíra kí ènìyàn kàn wọ́n lábùkùn. Wọ́n nífẹ̀ẹ́ ọ̀ṣọ́ ilé àti ọ̀ṣọ́ ara. Wọ́n a máa fẹ́ràn àjèjì. Àti ọkùnrin àti obìnrin wọn ló ní ẹ̀mí ìgboyà púpọ̀. Bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kò rí. Àti pé ọmọ oṣù wo gan-an ni wọ́? Ẹ fi sí abẹ́ comment section wa ká lè tẹ̀síwájú.